Làbákẹ́ Olódodo. Kí ni ìtumọ̀ olódodo tó wà lẹ́yìn? Ògbójú alágbára. Àsìkò ti tó fún mi báyìí, mo fẹ́ gbòmìnira. Làbákẹ́ Olódodo. Làbákẹ́ Olódodo ni sinimá tí a mú wá sí etí ìgbọ́ yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń wò wá àbí tí ẹ̀ ń gbọ́ wá, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ níbẹ̀, nítorí eléyìí ni yóò fún yín ní àǹfààní láti máa rí wò, láti máa rí gbọ́ gbogbo ìgbàkígbà tí sinimá Làbákẹ́ Olódodo tó bá ti wà ní àgbéléwò. Làbákẹ́ Olódodo jẹ́ sinimá láti ọwọ́ olólùfẹ́ wa Ìyábọ̀ Òjó. Làbákẹ́ Olódodo jẹ́ sinimá tí ó sọ̀rọ̀ nípa àṣà àti ìṣẹ̀ṣe. Sinimá yẹn tún jẹ́ kí a mọ̀ wípé gbogbo nǹkan tí ọkùnrin ò lè ṣe obìnrin lè ṣe. Bẹ́ẹ̀ ni sinimá yìí sọ̀rọ̀ nípa arábìnrin alágbára kan eléyìí tí ó jẹ́ wípé agbára tí ó ní ó jẹ́ agbára tó jẹ́ wípé ó fi ń dáàbò bo ara rẹ̀, bẹ́ẹ̀ ni ó sì fi ń dáàbò bo àwọn ènìyàn. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ni wọ́n kópa nínú sinimá Làbákẹ́ Olódodo yìí. Lára wọn ni a ti rí Fathia Balogun, Wùmí Toríọlá, Fẹ́mi Adébáyọ̀, Àbẹ̀ní Agbọ́n, Ìyábọ̀ Òjó fúnra lára rẹ̀. Ẹ wo oríṣiríṣi àwọn òṣèré tó jẹ́ wípé Aníyìkáyé òun ni wọ́n kópa nínú sinimá Làbákẹ́ Olódodo yìí. Làbákẹ́ Olódodo kò ní pẹ́ jáde sí sinimá tí jáde, a ó máa fi tó yín létí lórí ìkànnì yìí, a ó sì máa sọ ibi tí ẹ ó ti máa rí wò fún yín. Àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá ìgbìyànjú ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ má gbàgbé láti tẹ comment yín sí orí comment section. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù, tí ó kópa dáadáa, tí ẹ fẹ́ràn sí jù nínú sinimá Làbákẹ́ Olódodo ni? Ṣé Ìyábọ̀ Òjó fúnra rárá rẹ̀ ni àbí òṣèré Olódodo? Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ.